káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ kẹta oṣù keje ọdún 2025. Àkòrí: sùúrù, ìpele ìgbàgbọ́ mìíràn. Ìwé orin 3-2-5. Ọkàn àárẹ̀ ilé kan bẹ. Ẹ̀kọ́ àkọ́sórí: nítorí ẹ̀yin kò lè ṣe aláìní sùúrù. Nítorí nígbà tí ẹ̀yin bá ti ṣe ìfẹ́ Ọlọ́run tán, kí ẹ̀yin tó lè gba ìlérí náà. Ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 40. Bíbélì kíkà: ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 23 títí dé 29. Nípa ìgbàgbọ́ ni àwọn òbí Mósè pa á mọ́ fún oṣù 3 nígbà tí a bí i. Nítorí tí wọ́n rí i ní arẹwà ọmọ, wọn kò sì bẹ̀rù àṣẹ ọba. Nípa ìgbàgbọ́ ni Mósè, nígbà tí ó dàgbà, ó kọ̀ kí a máa pe òun ní ọmọ obìnrin Fáráò. Ó kúkú yàn àti máa bá àwọn ènìyàn Ọlọ́run jìyà ju àti jẹ fàájì ẹ̀ṣẹ̀ fún ìgbà díẹ̀. Ó ka ẹ̀gàn Kristi sí ọrọ̀ tí ó pọ̀ ju àwọn ìṣúra Íjíbítì lọ, nítorí tí ó ń wo èrè náà. Nípa ìgbàgbọ́ ni ó kọ̀ Íjíbítì sílẹ̀ láì bẹ̀rù ìbínú ọba, nítorí tí ó dúró ṣinṣin bí ẹni tí ó ń rí ẹni àìrí. Nípa ìgbàgbọ́ ni ó dá àṣẹ ìrékọjá sílẹ̀ àti ìbùwọ́n ẹ̀jẹ̀, kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ ni wọ́n la òkun pa kọjá bí ẹni pé ní ìyàngbẹ ilẹ̀, tí àwọn ará Íjíbítì dánwò tí wọ́n sì rí. Nípa ìgbàgbọ́ ni àwọn odi Jẹ́ríkò wó lulẹ̀ lẹ́yìn ìgbà tí a yí wọn ká ní ìjọ́ 7. Nípa ìgbàgbọ́ ni Ráhábù panṣágà kò ṣègbé pẹ̀lú àwọn tí kò gbọ́ràn, nígbà tí ó tẹ́wọ́ gba àwọn amí ní àlàáfíà. Ẹ̀kọ́: sùúrù ni ìpele ìgbàgbọ́ mìíràn tó máa ń fún wa ní ìfọ̀kànbalẹ̀ ní àkókò ìdààmú. À ń gbé ní ayé ọ̀làjú báyìí tí ohun gbogbo ń ṣẹlẹ̀ ní pápápá. Ó sì ṣeni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni à ń gbé ìmọ̀ye yìí kò Ọlọ́run lójú nínú ìbáṣepọ̀ wa pẹ̀lú rẹ̀. Pẹ̀lú ìgbónára ni a fi ń wojú Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́, tí a sì máa ń pariwo képe fún ìrànlọ́wọ́. Ṣùgbọ́n nígbà tí a bá ti kúrò ní ibi àdúrà, a ó máa sá sókè sódò láti máa wá ọ̀nà àbáyọ mìíràn, bóyá ìrànlọ́wọ́ tí a nílò jẹ́ kíákíá, tí yóò sì dàbí ẹni pé Ọlọ́run kò yára tó. A ti gbàgbé wípé òun ni ó kọ́kọ́ pè wá, kì í ṣe àwa ni a kọ́ pè é. Tí ó bá wà ní ọkàn wa wípé Ọlọ́run ni Alpha àti Omega, tí a sì ní òye wípé Ọlọ́run rí gbogbo ìgbésí ayé wa ju èyí tí àwa rí lọ, nígbà náà ni a kì yóò ní wàhálà láti bá a rìn pẹ̀lú àkókò tirẹ̀. Ìgbàgbọ́ àti sùúrù fi ọwọ́ kọ́ ọwọ́ ni. Ìgbàgbọ́ ni ìgbẹ́kẹ̀lé Ọlọ́run àìrí. Sùúrù ni gbígbẹ́kẹ̀lé ní gbogbo àkókò. Ènìyàn kò lè rìn nínú ìgbàgbọ́ wípé láì ní sùúrù. Bẹ́ẹ̀ ni pẹ̀lú, ènìyàn kò lè ní sùúrù láì fi gbàgbọ́ ààyè sí ojú ìṣe. Ìwé Hébérù orí 6 ẹsẹ̀ 12 ṣe àkọsílẹ̀ rẹ̀ wípé kì í ṣe ìgbàgbọ́ nìkan ni ó mú àwọn ìlérí Ọlọ́run wá sínú ayé wa. Ìgbàgbọ́ àti sùúrù lápapọ̀ ni ó ń ṣe àtìlẹ́yìn ìmúṣẹ ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbàgbọ́ inú ìwé mímọ́ fi ìdí rẹ̀ múlẹ̀ nínú àwọn ìwà àbùdá Ọlọ́run, ọ̀rọ̀ rẹ̀ àti àwọn ìlérí rẹ̀. Fún ìgbàgbọ́ láti wà láàyè, èyí túmọ̀ sí wípé máa gbàdúrà, máa wá kiri, máa gbọ́ràn, kódà nígbà tó dàbẹ́ ni pé ohun gbogbo lòdì sí ara wọn. Ìgbàgbọ́ yóò wípé Ọlọ́run ti wí, mo sì gbà á gbọ́, yóò sì wà láàyè bí ẹni pé ó ti ṣe é. Ìwé Hébérù orí 1 ẹsẹ̀ 1. Sùúrù yóò tẹ́wọ́ gbà láti ibẹ̀ wípé bí èmi kò tilẹ̀ rí i báyìí, ṣùgbọ́n mo mọ̀ wípé ó ti ṣe é. Ìfarahàn rẹ̀ ni mo sì dúró dè. Èmi yóò sì dúró de Ọlọ́run, nítorí òun ni ó ní ìgbà àti àkókò lọ́wọ́, àti wípé ó mú ohun gbogbo dára ní àkókò rẹ̀.
ìwé oníwàásù orí ìkẹta ẹsẹ̀ kọkànlá. Sùúrù ju dídúró lásán lọ. Nínú ìwé mímọ́, èdè Gíríkì fún sùúrù ni hypomene. Èyí túmọ̀ sí ìfaradà, ìdúróṣinṣin àti ìpamọ́ra nínú ìlàkọjá. Sùúrù ni fífi ayọ̀ dúró kódà nígbà tí ìlérí falẹ̀, tí ìdáhùn sí àdúrà sì pẹ́ títí. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ karùnléníogún. Ìgbàgbọ́ ni mímọ ohun tí Ọlọ́run ti sọ, ohun tí ó ti ṣe, ìlérí àti ohun tí ó ní ìpinnu fún ayé rẹ. Sùúrù ni okun láti dúró nígbà tí ènìyàn kò tí ì rí ọ̀nà àbáyọ. Ìgbàgbọ́ ni mímọ̀ wípé Ọlọ́run yóò gbà ọ́ nínú ìjì. Sùúrù ni gbígbẹ́kẹ̀lé nínú ọwọ́ agbára Ọlọ́run wípé yóò farahàn láti fà ọ́ yọ kúrò nínú ìjì bí ó ti wù kó pẹ́ tó. Sùúrù máa ń pa ọkàn wa mọ́ kúrò nínú ìkorò, ìpòrúru ọkàn àti ìpinnu búburú. Ìwọ yóò ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run fún àwọn ìlérí rẹ. Ìgbàgbọ́ àti sùúrù kì í ṣe láti gbà wá lọ́wọ́ Ọlọ́run nìkan. Ó jẹ́ dídàgbà láti dàbí rẹ̀. Ìgbàgbọ́ ni láti ní ìmọ̀lára wípé àkókò tí a fi dúró de ìlérí rẹ̀ kò lọ lásán. Ó jẹ́ àkókò tí Ọlọ́run kọ́ wa láti dàgbà. Ó ń sọ wá dọ̀tun tí ó sì ń fi ìjìnlẹ̀ nípa ara rẹ̀ hàn fún wa. Nígbà tí o bá ti jinlẹ̀ tí o sì fi ojú rẹ sí wíwo Jésù nìkan, gbígbẹ́kẹ̀lé ohun tó ti bẹ̀rẹ̀ nínú rẹ yóò ṣe àṣepé rẹ̀ ní àkókò tirẹ̀. Nígbà tí o bá ń rìn pẹ̀lú rẹ̀ ní ìgbàgbọ́. Ẹ̀kọ́ àmúrelé. Ìgbàgbọ́ kì í ṣe wíwà ní ìṣọ̀kan pẹ̀lú Ọlọ́run nìkan. Ó jẹ́ fífi ọ̀rọ̀ Ọlọ́run sí ojú ìṣe àdúrà. Olúwa, fún mi ní okun láti ní ìgbàgbọ́ nínú rẹ nígbà tí n kò rí ohunkóhun. Kí o sì fún mi ní sùúrù láti dúró láì ṣe àwáwí tàbí gbọ̀jẹ̀gẹ́. Kọ́ mi láti gbẹ́kẹ̀lé àwọn ìlérí rẹ nínú ìgbọ́ràn. Bí mo ti ń dúró, mo jọ̀wọ́ gbogbo àkókò mi fún ọ, bí mo ti mọ̀ pé ìwọ kò ní pẹ́ dé mọ́. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.